Adélàní ooo Adélà Àyìnlá ọmọ wúrà gbéra nílẹ̀ kò dìde o ọlọ́dún ló mọdún ẹ lọ́dún o lẹ́ni mo bá ẹ yọ̀ mo bá ẹ dúpẹ́ òkú oríire ìwọ ti ṣọdún èyí wàá tún ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Elédùmarè ọba Ẹ̀gbá ọmọ Lísàbí ní ṣẹlẹ̀ bàbá rẹ̀ ìwọ lọmọ Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbóǹgbò àkàlà ọba márùn níbẹ̀ lóde Ẹ̀gbá Aláké gbogbo wọn ni wọ́n dáde o Oníbàárà ní ọba Àgùrà ọba Ọ̀ṣìnlẹ̀ ọba Olówó Òdùrọ̀ ọba Aláké Ẹ̀gbá ńkọ́ ọba ní kúkú ń ṣe Ẹ̀gbá tí mo dé máa sẹ́yìn òròyà ṣẹ́dẹ̀ egun mọ́lú àmọ́ tí n bá fẹ́ koríki ìdílé bàbá rẹ̀ ìwọ lọmọ kẹrẹ owó oyó yàgbá Olúbísí iyán òpọ́kà rẹ̀ Olúbísí iyán abara funfun ọkà àbà wọlọlọ ẹyẹ tó jẹ lórí ìgbẹ́ òyò orékéṣé ó bọ́ sórí ẹ̀mẹ́ ọmọ àrò onítọ̀fin ẹ̀rí ègbè ọjà kójà láró lé o ìjọ tẹ̀gbẹ̀jà láró lé tẹ̀rù tọmọ ló kó wálé bàbá ti tẹ̀yìn ọmọ èdè wẹ́rẹ́ òjò wẹ́rẹ́ tẹ̀fí ṣòro nídọ̀ọ̀fin ẹ̀rí èèyàn onígbọ̀gbọ̀ kó má ṣe mọ́lé ìyá rẹ̀ kì ìyá rẹ̀ lọ́mọ Àgùrà ọmọ àgà méjì ará mi nídìí ọ̀ṣọ́ máa ní kú mọ́ gbé Saheed Adélà Àyìnlá ọmọ wúrà gbéra nílẹ̀ òdìdé èmi àjẹunde pa kọ́yàwó lómi ọbẹ̀ ẹsẹ̀ lónìí kó wá kọrin fáwọn olólùfẹ́ rẹ̀ eré ti yá o. Ẹ̀kọ́kọ́ láwí yó eré Àyìnlá jẹ́ ní ìwò ìjàmọ̀ ọmọ epo kóró ṣẹ́dígbò yàtọ̀ sí kọ́pì yó. Ìṣológo náà léra wọn lálẹ́ tẹ̀yìn. Ẹ̀rín òní òní pọ́nì abiyá ẹ̀kọ́ yé mọ́já. Ìdùnnú òsì bẹ́ẹ̀ ni a lè tẹ̀yìn. Èèlẹ̀ gángan láwùí o. Eré Àyìnlá jẹ́ ni. Ọmọ ìjàmọ̀ ọmọ èkó kóró. Jádìgbò yàtọ̀ sí kọ́pì o. Bàbá dàrí ìdàgbàpọ̀ láwùí o. Bọ́jà mò ń jajá ẹran bá pẹ̀ lọ́bẹ̀ mi èmi ẹ̀ máa mẹ́mu ọlá ẹ̀ máa mọ̀ kúrọ̀ ìgbà tí ọlọ́ba tá láàyè kò máa mẹ́mu o ó yẹ o tẹ̀gàn kan lábí o. Eré Àyìnlá jẹ́ ni ọmọ ìjàmọ̀ ọmọ èkó kóró jẹ́dígbò yàtọ̀ sí kọ́pì o. Àwọn ọlọ́run àtúntò mi ké máa bí gọ́mọ̀ tilẹ̀ amáyé. Bẹ́ẹ̀ni pátákó ní kòfó. Bẹ́ẹ̀ni báwọn pẹ̀rọ àdánù. Kèfèkèfè oníyàwó ọjà lọ́wọ́ gbogbo wa. Oníbi kò ní gbọ́dọ̀ bí ìjọba òkú òru bọ́dẹ̀ ò bá gbọ́dọ̀ ẹlẹ́dá kò máa yọ lọ́wọ́ yá o ẹ̀kọ́ kan lábí o. Eré Àyìnlá jẹ́ ni ọmọ ìjàmọ̀